ọmọ orí ọlọ́lá agbére mògún fún ọmọ orí alátẹ́tẹ́ iṣẹ́ rẹ̀ ni kò gbé wá bá mi. ọlásùbòmí èmi ni wọ́n bá sọ̀rọ̀ tó la gbogbo ẹnu ẹ̀ tó sọ̀rọ̀ síbẹ̀ yẹn nítorí àgbébọ̀ adìẹ ni wọ́n ṣe lanu pàkàlágbárí tó yányán tí wọ́n sọ̀rọ̀ sí ìyá tó bí ẹ lọ́mọ. ìgbà tẹ́yìn fẹ́ bí mi fúnra ara yín lẹ bí mi àbí ẹ ò bí Ọlọ́run kó tó di kó fi mí fún yín àbí. Agbebo rèé o lọ́kàkà tí wọ́n mú bèbè títí ń fòwò gbogbo ṣàṣetì èrò pé ìrọ̀fà ẹ wá wo fáwọn kìkì tí ń tẹ lára Agbebo òótọ́ àtúkàdà sígbó ẹlẹgbẹ̀rì ọmọ ẹlẹgbẹ̀rì ìbámu ìbátìfi lè kẹsàn òdodo ní lílọ́dún wọn fún wọn nílàkà oṣù tí ilé ń bí oyún gbé túká mọ́ wọn lára Agbebo rèé o ẹ̀yin máa dé wọ̀nyí ẹ sára o. ẹ fi wọn sílẹ̀ àwọn bèbí yìí já iye orí wọn ní kẹ́ sinimá tuntun Agbebo. Mama, we're in opener. Chicken and chips. Fúnkẹ́ Akíndélé, Ọdúnladé Adékọ́lá, Kẹ́mi Afọlábí, Yínká Quadri, Fúnmi Adébánkà Anthony, Rafiu Balógun, Jaiye Kuti, Akínọlá Ìyá, Osmond Gbadebo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú sinimá tuntun Agbebo. ẹ̀yin ni àkókò tó kọ ìbànújẹ́ sí wa ní. tẹ̀lé dorí ayé mi rú ayé mi tó dúró tó kọrí sókè. Mami yín lè dorí ẹ̀ kodò. Sinimá tuntun Agbebo produced by Fúnmi Adébánkà Anthony directed by Abilanre àti gbé jáde sórí VCD nìkan marketed by Olasco Films Nigeria Limited 129 Amdiaskiwe City Dumata Èkó Headmaster Films Nigeria Limited àti Loreto Films Nigeria Limited ní Dumata ló ń distribute ẹ̀. Sinimá tuntun Agbebo ó ti jáde tètè lọ́rọ̀ àti yé báyìí lẹ́sẹ̀kẹsẹ̀.